káàbọ̀ sílé iṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà la bá gbogbo lé. Bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ Yorùbá nation náà ṣì ni o. Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Ǹjẹ́ ti gbọ́ láìpẹ́ yìí ni àwọn Àmọ̀tẹ́kùn ti Ọ̀ṣun ti ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n mú àwọn adigunjalè kan balẹ̀ lẹ́yìn tí wọ́n wọnú ilé ìtura tí wọ́n jí mọ́tò gbé, tán jí oríṣiríṣi gbé, wọ́n gbé tẹlifíṣàn, wọ́n tún gba owó lọ́wọ́ àwọn tí wọ́n lodge sótẹ́ẹ̀lì yẹn. Láìpẹ́ tí àwọn èèyàn dẹ̀ sáré pé distress call number àwọn Àmọ̀tẹ́kùn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wọ́n rí wọn mú. Eléyìí fi hàn wípé àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ṣiṣẹ́ takuntakun. Ìdí táwa fi ń pariwo pé ọmọ Yorùbá tá a bá gba òmìnira ara wa a máa lè dá dúró, nítorí àwọn kan wọ́n ti sọ̀rọ̀ sẹ́yìn pé ṣé wọ́n lè dá dúró ṣá, ṣé Yorùbá lè dá dúró, báwo náà fẹ́ ṣe tí wọ́n tẹ̀ ní pé kán dá dúró. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyẹn lọ bẹ́ẹ̀. Bá ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí, àwọn Àmọ̀tẹ́kùn wọ́n ti ṣe bẹbẹ o. Bẹ́ẹ̀ ni wọ́n tún ti ṣe bẹbẹ ní ìpínlẹ̀ Ondo. Ara nǹkan tá a tún sọ rèé. Àwọn Àmọ̀tẹ́kùn ti ṣe bẹbẹ ní ìpínlẹ̀ Ondo. Láìpẹ́ láì jìnnà bí wọ́n ṣe jí àwọn èèyàn gbé ní ìpínlẹ̀ Ondo ni àwọn èèyàn sáré pé distress call number wọn. Wọ́n yẹ pé distress call number ni àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo lélẹ́yẹ lẹ́yìn tó ń jí àwọn bíi 5 gbé. Bí àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn bọ́n yẹ ya wọ inú igbó nìyẹn. Kí la wá rí sí ọ̀rọ̀ yìí? Iṣẹ́ wo ni àwọn ọlọ́pàá wá ń ṣe? Iṣẹ́ wo ni àwọn sójà wọ́n ń ṣe? Ká máa dúpẹ́ fún Ọlọ́run pé àwọn ọmọ Yorùbá wọ́n ní pé káwọn yan àwọn ẹlẹ́ṣọ́ ààbò tiwọn tó máa ṣọ́ àwọn ọmọ ènìyàn. Bí bẹ́ẹ̀ kọ́ kí ni ò bá máa ṣẹlẹ̀ báyìí? Ara nǹkan tá à ń sọ rèé. Kí ni ò bá máa ṣẹlẹ̀ báyìí? Bí àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn ti ìpínlẹ̀ Ondo bí wọ́n ṣe gbọ́ pé àwọn ajínigbé yìí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọn o, bí wọ́n ṣe ya wọ inú igbó rèé. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lára àwọn tí wọ́n rescue tó yẹ kí wọ́n san 150 million naira, òun ni àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn. Wọ́n make sure pé àwọn arábí wọ́n lọlé láyọ̀ àtàláfíà láì san kọ́bọ̀. Ara nǹkan tá à ń sọ rèé o. The Western Nigerian Security Network, Amotekun Corps, said its operatives have rescued 5 people from kidnappers in the state, with the payment of 150 million naira ransom stopped. Ṣé ń gbọ́? Ara nǹkan tá à ń sọ rèé. Gbogbo wọn tó bá ń pariwo pé àwọn ọmọ Yorùbá tí wọ́n ń sọ̀rọ̀ Yorùbá nation, kí ló tán ṣe ń waste time ara wọn? Ọ̀gbẹ́ni, waste time ara wa o. Eléyìí fi hàn, àmì tí ń hàn wípé tí a bá dá dúró táwọn ọmọ ìlú tí wọ́n bá lè cooperate pẹ̀lú ara wọn, táwọn ọmọ Yorùbá bá lè cooperate pẹ̀lú ara wọn, ìyanu á ṣẹlẹ̀. Ìdí rẹ̀ tí everybody ṣe need láti jáde tán. Ká assume pé àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn wọn ò sí rárá. Ṣé mọyì ẹ̀mí tó máa ti ṣòfò nílẹ̀ Yorùbá? Ṣé mọyì ẹ̀mí tó máa ti ṣòfò dànù? Because báwọn ìjọba ṣe wà ń bẹ̀ yẹn, wọ́n ò rán yín o. Àwọn ìjọba ò rán mọ̀lú rárá, nítorí pé àwa náà à ń rí bó ṣe ń lọ. Ṣé ètò ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Borno la fẹ́ sọ ni? Tí wọ́n ń pa àwọn èèyàn lọ́tùn, tó ń pa àwọn èèyàn lósì. Àwọn the same people tí wọ́n ń pa àwọn èèyàn yìí gan, tí àwọn ìjọba gan ń pariwo, wọ́n ti tún bẹ̀rẹ̀ sí ní attack ìjọba. Láìpẹ́ kọ́ ni àwọn boko lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Borno tó ní pé kóun lọ wo ibi táwọn arábí tí wọ́n ti bàjẹ́, tí àwọn tán ti ṣe lọ́ṣẹ́ tán lọ́ ń wò tán lọ́ ń bá wọn kẹ́dùn nígbà tí gómìnà ń bọ̀ lọ́nà. The same governor
ni àwọn ará bíi wọ́n tún attack governor tí wọ́n attack tó ń yìnbọn fún gbogbo àwọn ọmọ ẹlẹ́yìn governor. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run at the end of the day wọ́n rí governor mú. Kí la wá ń sọ kí àwọn ará bíi tó lè jáde kán máa attack convoy governor Talo save. Ara nǹkan tá à ń sọ rèé àwọn ará bíi tán ti pinnu láti lẹ̀ pé gbogbo àwọn gómìnà ìlú most especially àwọn gómìnà ilẹ̀ Yorùbá nígbà táwọn Fúlàní ń pariwo ńgbà yẹn pé alágbàṣe ni gbogbo wọn jẹ́ o pé táwọn bá ti ṣe tán pé wọ́n kàn ń bá wọn tọ́jú ìlú lẹ̀ ni pé táwọn bá ti ṣe tán táwọn bá ti parí iṣẹ́ táwọn fẹ́ ṣe tán àwọn máa lé ogun ọ̀dànù. So iṣẹ́ wo ni wọ́n parí òun ni nǹkan ìṣẹ́ ìbámọ̀ àwọn iṣẹ́ tó jẹ́ pé wọ́n fẹ́ kọ́kọ́ deal pẹ̀lú títí north wọ́n fẹ́ kọ́kọ́ deal pẹ̀lú àwọn ti north kan tó wá sí ilẹ̀ Yorùbá. Ìdí rèé tí gbogbo wa ṣe gbọ́dọ̀ jáde tán ká pariwo síta ká má gbà fún wọn nítorí pé àwọn ará bíi wọn ò bá wa ṣeré o ṣùgbọ́n ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni nítorí pé bí gbogbo ẹ̀ ṣe ń lọ tá a bá ṣọ́ra ìwọ tó bá yìí ń pariwo pé ìgò bẹ̀tà Ọ̀yọ́ ló wà lọ́wọ́ báyìí bí àwọn ọmọ ẹgbẹ́ Àmọ̀tẹ́kùn bó ṣe ya wọnú igbó yẹn wọ́n lé àwọn Fúlàní wọ́n lé wọn pa o. Ká má parọ́ ká má jalè ó dáa kí a gbọ́ orílẹ̀-èdè tiwa tá a bá ti gbọ́ orílẹ̀-èdè tiwa tí olúkálùkù wa tá a bá ti jáde tán ẹ máa rí pé ìyàtọ̀ máa wà gbogbo èèyàn ni wọ́n pariwo lọ́tún lọ́n pariwo lọ́sì pé ká má lè travel gbádùn àwọn ará bíi everywhere ni wọ́n wà everywhere òun ni wọ́n wà àfi kí Elédùmarè gbà wá. Ẹ̀yin ọmọ Yorùbá nation ni kẹ́ máa pariwo Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ bí wọ́n fẹ́ o bí wọ́n kọ̀ Yorùbá nation ló lè ṣe. Ìdí rèé tí gbogbo wa ṣe gbọ́dọ̀ jáde tán. Àwọn kan ti ń pariwo pé rally gba oní rally náà ń bọ̀ gba la fẹ́ ṣe rally yìí ẹ má wọ́ọ̀rì láìpẹ́ láì jìnnà títí yín ni pé kẹ́yìn ṣàdìra yín mú títí yín ni pé kẹ́yìn ṣàfi ọwọ́ sowọ́pọ̀ títí yín ni pé kẹ́yìn ṣàmọ̀ pé àwọn olórí tá a ní Chief Sunday Igboho Professor Banji Akintoye wọn ò lè tì wá sínú náà àwọn gan ń gbìyànjú ara wọn. Àṣìbẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta ni à ń gbọ́ táwọn Fúlàní ṣàgbọ́ wúmà burúkú tó jáde yẹn tó ń pè ní Ajia Naja Notu àbí kí ló porúkọ ẹ̀ tó ní pé kí ló dé tó fi jẹ́ wípé olóyè Sunday Igboho wọ́n fi ilẹ̀ kí Nnamdi Kanu dẹ̀ yìí wà ń bẹ̀ yẹn ṣèbẹ́ṣẹ̀ kan náà ni wọ́n ṣẹ̀ pé ìjọba ò ṣe dáadáa pé ìjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pé ẹ̀yin àwọn ọmọ Yorùbá ni wọ́n ń gbè àfi k'Ọlọ́run ń ṣàánú wa. Àwọn ará bíi wọn ọ̀dẹ̀yìn ọ̀tá pọ̀ ṣùgbọ́n a máa borí wọn bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀ ọmọ Yorùbá ó máa borí wọn kò ní ju báyìí lọ bó ṣe máa rí nìyẹn. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ o. Ìwọ tó bá yìí ń pariwo pé tó bá yìí ń believe nínú wọn Nàìjíríà ọmọ má jẹ́ kán tán ẹ o má jẹ́ kán tán àwọn ará bíi wọn ò rí tiwa rò rárá àfi kí Elédùmarè kó gbà wá nìkan ni. A ó máa bẹ o ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwó ẹni tó bá ní a máa bọ̀ òun là ní dé bá kí Elédùmarè kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá ó dàbọ̀.